báńtì ṣe bẹ̀rẹ̀ sí fún mi ní drugs nìyẹn o láti ọmọ 16 years old mo ti bẹ̀rẹ̀ sí lo Manpower àǹtí ṣeun àǹtí ìjú mi lọ púpọ̀ o bó ti pé 16 àwọn náà ti pé 29 wọ́n máa ń ṣe runs o wọ́n máa ń jáde lọ o àmọ́ èmi náà máa fi ṣe ó dàbí pé àwọn tí wọ́n bá pàdé agbára àwọn ò bá ìbálòpọ̀ ṣẹ̀bọ̀n ìṣòro wọn náà ṣàlọ́ṣe èmi náà máa fi ń ṣe sex machine nínú ilé ó wá ní ọjọ́ kan mo dọ́dọ̀ àǹtí ẹ jẹ́ kó sọ léè fún yín tí dáàdì mi bá wà nílé tó dáàdì mi náà ṣe tí wọ́n náà wọn kì í dúró sílé tó bá wà nílé ni mo máa ń wá nílé tí wọ́n bá ti sí nílé ni ò kì í sí nílé inú gbọ́dọ̀ tí bọ́dà ìwà sọ wọn sọ pé bí àwọn kọ́ṣẹ́ o àbáwọn kọ́ṣẹ́ o wọn sọ inú ọ̀rọ̀ o àmọ́ inú ọ̀rọ̀ wọn kò jọ pé wọ́n wà lọ síléèwé kò jọ pé wọ́n wà lẹ́nu iṣẹ́ àbí kí n sọ pé wọ́n kọ́ṣẹ́ wọ́n sá lẹ́nu iṣẹ́ wọ́n ní àwọn ṣáà wà ń bẹ̀ bọ̀dà tí ì máa pa àwọn máa lọ bá wọn ó wá ní ọjọ́ kan táwọn ṣe kúrò nílé dájú àwọn ò wálé wá sùn so àwọn wà ń bẹ̀ lọ́dọ̀ àǹtí yẹn so àǹtí yẹn bòbí kan náà àwọn boys tó máa bá ṣe kọ ìyẹn ṣàpè wọn ní pé káwọn sùn wọn ní òní kò dá sùn ní káwọn sùn náà pé kò sí wàhálà kò sí ọ̀hún bá dẹ̀ jìgbà kò bàbá sá sùn àǹtí yẹn ṣàlẹ̀ bí abi tó ń wà bí ara wọn ò balẹ̀ kí lè kó sáìtì dé láàárọ̀ ọjọ́ yẹn ìgbà tó dé wọ́n ní wo kí àwọn wá bá àwọn ṣe jáde pé àwọn ẹni táwọn lọ bá yẹn ara ẹ̀ kò ń ṣe bí dìde ló ń ṣe bí ṣẹ̀ṣẹ̀ lórí àwọn àǹtí wa bẹ̀rẹ̀ sí bá wọn ṣeré nǹkan ọmọkùnrin àwọn kò dùn sáǹtì lẹ́nu wọ́n ti gbé sẹ́nu wọ́n ti ta àwọn bọ̀ gbogbo nǹkan ọmọkùnrin àwọn gbogbo etí àwọn náà máa ta àwọn bọ̀ gbogbo ara wọn náà máa lá bẹ́ẹ̀ lòun náà dẹ̀ máa ń ṣe fún wọn àǹtí ìlú kan bọ́ ṣe máa ń lá bẹ́ẹ̀ òun aláàlá gbàgbọ́ tóun ò tí mọ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ló ṣe máa lá má ta àwọn bọ̀ nú ẹ̀ láàní àwọn bẹ̀rẹ̀ sí ńlá òun alá òun á mú òun á fà lọ́lọ́lọ́lọ́lọ́lọ́ àǹtí yìí o àwọn náà kọ̀ òun nígbà tó wáyà ọjíjọ́ kan bó ń ṣe bá àǹtí ṣe lọ àwọn ọ̀rẹ́ wọn bá wọlé ọjọ́ yẹn náà tó ń bá wọn ṣe láàárọ̀ ọjọ́ yẹn báwọn ọ̀rẹ́ wọn ṣe wọlé nìyẹn wọ́n kẹlẹ̀kùn kò sí báwọn ṣe máa ṣe bẹ́ẹ̀ sí báwọn ọmọ káwọn jọ ń ṣe nǹkan lọ́wọ́ bí wọ́n sáà ń sọ̀rọ̀ ibi tóun sùn sí òun sáà láì dáńtí ẹ̀ sáà faṣọ bò òun táwọn ọ̀rẹ́ wọn fi wọlé òun sáà ìbẹ́ni pé òun sùn síbẹ̀ àǹtí ní pé ìbúlẹ̀ tí ń bọ̀ ọ̀rẹ́ wọn méjì wọ́n wá níbo la àǹtí ìbọ̀ ìwọ ọmọ wọn tó mú kí ni àti délé iná o ṣé wọn dùn bẹ́ẹ̀ náà ni tí ìwà dùn ò ní máa dùn wọ́n sábà àǹtí yẹn sọ̀rọ̀ àǹtí yẹn ní pé òkè wọ́n ń bọ̀ wọ́n á jó òun ọ̀tọ̀ wọ́n á jó òun ojú ń ti òun àti kọjú síbẹ̀ torí àwọn ọ̀rẹ́ mẹ́ta yẹn wọ́n á ní kọjú síbẹ̀ má wọ̀rí àwọn ọ̀rẹ́ mi ni wọ́n ní wọ́n sọ pé wọ́n á kí wọn ẹ̀ka sàn mà wọ́n ní ẹ̀ka sàn o wọ́n ní àǹtí yẹn sọ fún mi pé ó ti délé báyìí pé àwọn ọ̀rẹ́ wọn sọ pé àwọn fẹ́ ṣe àwọn ọ̀rẹ́ yín ṣe máa ṣe àwọn ọ̀rẹ́ yín mẹ́ta wọ́n ṣe máa ṣe wọ́n ní pé ẹ̀nà àwọn ṣe bí tó wáyé ṣe fún mi tó wà ṣe fún àwọn mẹ́ta náà kí ló àwọn méjì náà lájà àwọn mẹ́ta wọ́n ní àti ṣeun níwájú ọlọ́run àti èèyàn bí òun ṣe bẹ̀rẹ̀ sí í ṣe fún àwọn ọ̀rẹ́ mẹ́tẹ̀ẹ̀ta nìyẹn o òun bẹ̀rẹ̀ sí í ṣe fún àwọn ọ̀rẹ́ méjì náà join òun bẹ̀rẹ̀ sí í ṣe fún wọn Manpower àgbóríṣiríṣi náà máa fóun tóun kọ́ máa lò náà ọ̀nà wa promise òun pé àwọn máa fóun sálárì nígbà yẹn àwọn máa fóun sálárì 14,000 ní àsàtìgbà yẹn 14,000 yẹn náà fóun every month ó máa fóun 14,000 bí wọ́n ṣe ń dà kò yé òun o ó ṣàmà fóun ní 14,000 òun dẹ̀ ń bá wọn lájọṣepọ̀ wọ́n kàn lè pè ń pé alẹ́ àwọn ọ̀rẹ́ òun náà ń bọ̀ kíní kan ní bóun ṣe bá wọn lájọṣepọ̀ nìyẹn àwọn mẹ́tẹ̀ẹ̀ta tóun bá ti mú oríṣiríṣi mọ́ra wọn òun á ká wọn nítọ́ sókè bí wọ́n ṣe gbé wọn nítọ́ sókè òun á gbé wọn nítọ́ sókè àǹtí ṣeun ikú ń jọ̀kẹ̀dẹ̀ kún rẹ́rìn kún mọ̀ pé nǹkan tí ó pa àwọn ni bóun ṣe bẹ̀rẹ̀ sí ń gbẹ lórí lọ́rùn nìyẹn o òun bẹ̀rẹ̀ sí ń gbẹ débi pé òun rù bàbá àwọn ò tún fura pé kí ló sọmọ ìtọ́mọ yẹn rù bàbá àwọn ò tún béèrè tó wá yá wọ́n sọ pé èmi òun ò gbé mọ́ wípé tóun bá lọ báyà tẹ́gùn máa ń gbé wọn èmi òun ò gbé mọ́ wọ́n sọ pé kí ló wà bẹ́ẹ̀ àwọn ará tọ́níkì fún òun àwọn atọ́jú òun bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ ń lò òun ni o bẹ́ẹ̀ wọ́n lò nǹkan lára òun ni o ó lóun ò tẹ̀ lé sọ torí òun kò tẹ̀ ń gbẹ́ ni. wọ́n náà ti ṣe wọ́n ṣàtún bẹ́ẹ̀ òun ṣàtún kọ́ńtínú ìgbà tó yá àwọn ọ̀rẹ́ wọn méjì yẹn náà
ẹ mọ̀ ń kálukú àwọn náà ti bá tiwọn lọ kó wá jẹ́ pé òun àrà àwọn ọ̀rẹ́ wọn méjì ó kù bá ó kó àǹtí nìkan ó lóun tún bá àǹtí sùn lọ ìgbà tó yá o lọ́dọ̀ pé àǹtí yẹn kò níbi táwọn tí wọ́n wà wọ́n kó lọ síbòmí síbi tó wọ́n yẹn sún jìnnà síbẹ̀ yẹn so òun ò lè máa lọ́bẹ̀ mọ́ àfẹ́kọ̀ọ́ kan ló máa ráyè lọ síbẹ̀ so òun ò lè máa lọ́bẹ̀ àfẹ́kọ̀ọ́ kan ló máa lọ síbẹ̀ ó ní àǹtí Ṣeun ìgbà tó yá bóun ṣe bí wọ́n sọ pé òun lọ sí hospital ara òun ṣàrùn òun ṣàǹgbẹ bóun sì lọ sí hospital nìyẹn o tó ṣe test fún un gbà tó ṣe test fún un wọ́n ní pé òun ní blood infection dé blood òun ti wà infect pé àfi kí wọ́n yọ blood kúrò lára òun wọ́n fún òun ní blood míì ó ní àǹtí ìdúró àǹtí Bímbọ́ wọ́n dúró wọ́n dáwó ń bẹ̀ àwọn ọ̀rẹ́ òun náà tóun nígbà yẹn òun náà ti ń ṣe ìyàwó kékèké ńgbà yẹn àwọn ọ̀rẹ́ òun náà tó náà gbowó òun náà lówó lákàntì àwọn ọ̀rẹ́ òun náà wọ́n dá sí bọ̀ táwọn ọ̀rẹ́ òun dá sí wọ́n ṣàdá sí wọ́n ṣàbọ̀ òun ṣe òun ò wá ń lé o òun wà lọ́sítà fún ìdí ọjọ́ 3 4 dájú òun ò sọ pé ibo lọmọ ìwọ àbí nǹkan kan òun wà ń bẹ̀ wọ́n ṣàṣe blood transmitted àbí kí ló máa ń ṣe náà wọ́n ṣàṣe fún òun wọ́n ṣàgbà ọ̀rẹ́ òun náà fẹ́ jẹ̀ sílẹ̀ wọ́n ṣàṣe bẹ́ẹ̀ fún òun ọ̀rẹ́ òun donate ẹ̀jẹ̀ náà fún òun wọ́n ṣàṣe bẹ́ẹ̀ fún òun gbàtọ́ ṣe bẹ́ẹ̀ fún òun tán òun wálé òun wá sọ pé òun ò lágbára àti máa báyàn bí jà sùn mọ́ gbogbo ẹ̀ ló ń stop àti máa báwọn mẹ́ta sùn àti ẹni pé àwọn understand ó ní àwọn síbi pé àǹtí ìlóyún fóun àǹtí tí wọ́n ti ṣe introduction lójú òun o ojú àǹtí ló ń fi pé 19 láti going to 16 òun fi pé 19 so àǹtí ṣe introduction lójú òun wọ́n ṣe wedding lójú òun ẹni tí wọ́n fẹ́ olówó lọ́wọ́ gan so àǹtí tó máa pè wọ́n tún máa tún rent wọ́n máa tún gbò tẹ̀ wọ́n máa ní kó wọ́n á bá wọn bẹ̀ àwọn tó máa di bára wọn lájọṣepọ̀ ọ̀tá àǹtí wa ní pé dókítà àǹtí wa lóyún tó wọ́n á bọ̀ nípa ẹ ti lóyún tó ní kó máa bá yín sùn gbẹ̀hùn ti wọ bí yá bí 19 so ẹni tó kó máa bá yín sùn wọ́n ní à pé rárá o pé ṣùgbọ́n kó wọ́n lóyún tó wà nínú àwọn wọn èmi mo lóyún kẹ́ oníwọ̀ ló lóyún wọ́n ní pé kí ló dé máa lóyún fún mi síbò yẹ kẹ́ ṣe ní pé rárá o àwọn ò lè ṣe o pé àwọn lọ́ọ̀fù ẹ̀ gan pé tó yẹ kó bẹ́ẹ̀ nǹkan táyé máa sọ gan ni àwọn ò bá ní káwọn fẹ́ but ayé máa sọ̀rọ̀ wọ́n ní àǹtí ẹ̀ òun ṣàtúmọ̀ àwọn sùn bẹ́ẹ̀ wọ́n sọ pé òun lòún lóyún wọ́n ní òun ṣàṣe àwọn òṣàtúnríra mọ́ ẹ̀mọ́ wọ́n ti má rí àwọn òríra mọ́ oní tó bá rí wọn òun á mówó òun àgbàlẹ̀ aṣẹ́wó lọ oní tó ò bá rí ni bá sùn lójúmọ́ onídojúmọ́ ó náà ti ṣe ibi tí mo tóun ti ní problem ni ká gbà wọn oní tó ò bá rí ni bá sùn lójúmọ́ òun máa gbalẹ̀ aṣẹ́wó lọ tó ń tó bá délé aṣẹ́wó ìgbà míì tó ò bá rówó lórí aṣẹ́wó òun á máa masturbate òun á máa fi nǹkan ọmọkùnrin òun bára òun ṣe òun á máa fi nǹkan ọmọkùnrin òun ṣeré ó ní bóun ṣe ń ṣe nìyẹn o ó ní kẹ́ ẹ jọ kẹ́ ẹ gbà òun ò mọ nǹkan tóun fẹ́ ṣe kò yé òun mọ́ nǹkan tóun fẹ́ ṣe first note wọn ni mo fẹ́ play ní side ibẹ̀ yẹn nǹkan tán ní kẹ́ ẹ gbà wọ́n fún ó ní tí àwọn bá ṣe táwọn bá rí èèyàn bá ṣe anything àwọn máa fi nǹkan ọmọkùnrin àwọn ṣeré ó ní kẹ́ ẹ gbà àwọn o torí pé ó ti sú àwọn lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn ò sí lẹ́kọ̀ọ́ mọ́ àwọn ti wà nílùú òkè lè táìdì ìlú òkè táìdì kiri yẹn làwọn wà nísìn gbogbo táwọn ṣe òdò náà àwọn ti stop drug yẹn o but ayé àwọn ò balance ní ojúmọ́ kan àwọn lè masturbate tó ẹ̀mẹ́rin. bẹ́ẹ̀ kẹ́ gbọ́. wọ́n fi nǹkan sínú drink mi so ó fún mi ní more energy láti ṣe ìgbọ̀n mo ṣáà bá àwọn mẹ́ta so wọ́n continue àwọn mẹ́ta gbàtí yàrá mi ò sí mímọ́ mo kú nílé mo gbé nílé jáde ìgbà tí sinmi jáde bá wà lè kàn máa wáyé mo kú nílé ìgbà tí mo kú nílé so mo máa ń ọ̀dọ̀ mo lọ ń sùn ìgbà mi wọ̀n ní jáde àwọn mẹ́ta máa bá wọn sùn so tó fà jẹ́ pé ìgbà tí mi wá pa tí mi àti wọn ta lose contact tá ara yìí sọ̀rọ̀ mọ́ kí ni continue rí pé tí má ti rú báyìí máa lọ ṣe àṣẹwó máa lọ ṣe àwọn nǹkan tí inú mi ò dùn sí bọ́dẹ̀ kò sí nǹkan tó ń gbé ṣe fún ti ìgbà tí kò tó sick tí mo mú owó mìíràn tí mo ṣe fún this àbẹ́ta ọmọ Ìgbò so ó máa ń please me go every time tí mo bá ti bá sọ̀rọ̀ mo ṣáà ṣe so di 2020 máa mo ti di drug addicted mo ti wá ṣe pẹ̀lú drug ṣe pé tí mo bá rí drug lójúmọ́ sí mo fẹ́ ṣe máa lo drug máa ṣe.
dúró gbọ́ ẹ lọ kí ni wọ́n lè ṣe tí wọ́n fi ní masturbate mọ́ ẹ jọ̀ọ́.